Mo kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí. Ọ́díò tẹ́ fẹ́ gbọ́ yìí ẹlẹ́ẹ̀karùn-ún ó wá kù ẹyọ kan. After tá bá ti gbé ẹyọ kan tó kù, ẹ bá wa pín kiri, ẹ pín eléyìí kẹ́ bá dẹ̀ bá wa pín èyí tó kù. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi gbogbo wa sílẹ̀ o. Àwa tá ti ń tẹ̀lé wa lórí gbogbo ọ̀rọ̀ tí màmá sọ, Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi yín lẹ̀ o. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa like, ẹ dẹ̀ máa gbàgbé láti máa bá wa fi ọwọ́ ṣe subscribe sórí ìkànnì wa. Ibikíbi tẹ́ bá ti gbóhùn Green for God News, G4G Support àti Green for God TV, ẹ máa bá wa subscribe sórí ìkànnì àti ìkànnì bàbá Hades àti ìkànnì bàbá Ìjìnlẹ̀ àti bàbá Black Lion. Ẹ máa subscribe sí, ẹ wá máa bá wa pín gbogbo ètò tá bá ti gbé sí ìta, ẹ máa bá wa pín. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fọ́ ẹ̀yin tẹ́ wá tí ìfowó sínú àkáǹtì òmìnira tí mo ṣe sọ́sẹ̀, ẹ bá wa lọ fi owó sí àánú àkáǹtì òmìnira. Jẹ́ wá jẹ́ kí nǹkan kan yé wa, orí Ìjìnlẹ̀ rédíò lẹ ti máa gbọ́ ìkìlọ̀ tó máa jáde fún àwọn ìjọba àdélé. Ẹ má wá gbàgbé láti wá máa ṣe kíni, láti wá máa fi ojú sọ́nà fún ìjọba àdélé tó máa wá láìpẹ́ láì jìnà tó máa jáde. Ẹ máa bá wa pín ètò yìí, ẹ máa bá wa like, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa pín. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi wálẹ̀. Ó yẹ jẹ́ ń jẹ́ gbọ́rọ̀ láti ẹnu màmá. Ẹ ṣé gan, ẹ máa bá mi ká lọ lórí ètò. Ìyá àṣàkáṣà àṣàjásíjásí ìkọ́ tó ti mọ̀ pé kò fẹ́ tó fẹ́ bá wọn tó fa ló fẹ́ mú wọn. Irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ láìláì. Ilé ìlẹ̀ tiwa ni Ọlọ́run ló ní, ṣùgbọ́n Ọlọ́run ló fún wa o. Ọlọ́run ló fún wọn jó wọn wa, ogun wa ni Ọlọ́run ló ní, òun ló fún wa. Gbogbo ẹ̀dá àlàyé bó dẹ̀ ṣe pin káàkiri tó kó ní kálukú ní ti ẹ̀yìn. Àwọn oníkan wá sí wọn lọ síbi tó wà o. Ẹ wá tún ṣe the same thing again ní oṣù tó kọjá. Ẹ mọ̀ kọ́ńdà Yorùbá nation lẹ́sìn commit àwọn prime yìí o. Ó Yorùbá ò sí lára Nàìjíríà. A máa bẹ̀rẹ̀ ìjọba Adélé, ó ti di dandan. Mo fẹ́ ká rántí tí wọ́n máa ń ní àkírántí nǹkan. Ẹ má bínú pé mo gbé nǹkan rántí yẹn wá lé ní o. Mo fẹ́ ká rántí ni torí wà important ká mọ oore tọ́lọ̀ ń ṣe fún wa. Láti mọ̀ pé Ọlọ́run tó ní ká dá dúró, gbogbo nǹkan wọ̀nyí ló ṣẹ́gun fún wa o. Economic warfare ó wà ní nǹkan tẹ̀ wò yìí. Security warfare ó wà ní nǹkan tẹ̀ wò. Ó wà bẹ́ẹ̀. Territorial warfare ó wà bẹ́ẹ̀. Gbogbo ibi tí wọ́n ti lé wọn sì tó bá yá ẹni wọ́n máa rò pé àwọn darí lọ síbi kan, wọ́n ní darí wá sọ́dọ̀ wa o. Ibi òní wá sọ́dọ̀ wa. Tọ́lá wa ti gbó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n tó ṣe jẹ́ pé kó wà nínú ọkàn gbogbo wa. Kò tún sí òṣì, kò sí dáadáa, kò sí ìdààmú, kò sóṣì, kò sí wàhálà mọ́nú lẹ́wà o. Orílẹ̀-èdè wa ni Ọlọ́run ti ṣe fún wa. Àwa ló wá kù. Ká má jẹ́ káwọn kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ jákèjádé. Ṣé bá sọ fún mi? Wọ́n ní kí ló dé? Wọ́n ló dẹ̀ fi wọ́n lẹ̀. Ẹ̀rù ní ìyà ń jẹ wọ́n. Wọ́n ló máa tó mọ́ wọn lára. Wọ́n mọ bọ́ ṣe é ṣe. Wọ́n ní nǹkan burúkú gbọdọ̀ bọ́yàn lára náà. Tẹ̀lé Ọlọ́run ò fìyà jẹ wọ́n náà. Ẹ̀ ń dìgbà yín ọ̀sẹ̀ tẹ́ wọ́n ní. Ọlọ́run dá everybody ó ṣòro fún gbogbo wa. Kí ló dé tí ò rí pọ̀? Kí ló tẹ́ máa ò fẹ́ sàwọn èèyàn? Òṣì yẹn pọ̀ débi pé wọn ò lè sọ̀rọ̀ mọ́. Pọ́fẹ́tì yẹn pọ̀ débi pé wọn ò lè orí wọn mọ nǹkan tó dá mọ́. Wọn ò mọ nǹkan kan tó àìsọ pé eléyìí ẹ̀tọ́ ni láìsè ní wọn ò mọ́ mọ́. Wọn ò mọ́ mọ́ láyéláyé. Ìwà táwọn olórí pàápàá àwọn ọ̀dọ́ kò ṣe sọ kò ṣe wò. Ẹ bá ń gbọ́ rìpọ́ọ̀tì yìí ẹ máa sọ pé ẹ dá dúró ni ẹ má sọ mọ́. Mi ò fẹ́ gbọ́, ẹ má sọ mọ́, ó ti pọ̀ jù. Ṣé ìgbà wo ni wọ́n fẹ́ bá yẹn lọ sí wẹ́ẹ̀? Ọlọ́run bá ti ṣòro fún wa, ó ti yọ wá àtòrílẹ̀-èdè. Ká wá bẹ̀rẹ̀ ìjọba, ẹ̀yin kan wá lẹ̀ ń sá sẹ́yìn. Ọlọ́run ti ṣàṣeyọrí eléyìí. Ọlọ́run ti ṣàṣeyọrí. So tá a bá dìpẹ́ǹdì lẹ̀ wá níbi tá a dé yìí, a jẹ̀bi anybody. Ọmọ Yorùbá dìde ní lọ́kàn wípé Ọlọ́run ti ṣẹ́gun fún wa, ká dẹ̀ tẹ́ tó wa nǹkan tọ́lọ́run ṣe fún wa ni. Ká dẹ̀ tó nǹkan tọ́lọ́run ṣe fún wa lórí yìí. Ká má jẹ́ káwọn kankan máa da oríṣiríṣi nǹkan tí yàn lọ́kàn gbá ẹ máa lọ kí náà lè ṣe kí náà lè ṣe. A mọ̀ pé àwọn kan máa ṣe wèrèwèrè máa ṣe wọn kò sí ni. Kò sí nǹkan tẹ̀lé mọ́ ṣe àwọn yẹn. Mo ti sọ ní few times nígbà tí mo wá sí
òun program kò sí ni wèrè yẹn sì máa ṣe wọ́n máa ya wèrè yẹn fáwọn yẹn lẹ̀ àgbà bá lọ̀rọ̀ gbogbo wọn a máa dìsẹ́ǹdì lẹ́wà gbogbo kan jáde rádaràdà yìí díẹ̀ nú ẹ̀ ní akọ̀mú jáde yìí o tó ní káàkó bá tó sọ tabúlẹ̀ tó ń sọ tìlú ẹ̀ tó ń sọ tabúlẹ̀ ó ní nǹkan tó ní káàkó máa mú jáde o àdẹ̀gbọ́dọ̀ aláwọ̀ ẹ̀mọ́ láíláí lórí ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó ń ṣe tó bá wà àwọn fẹ́ darí ibi tó ti lé wọn kúrò ń sìn tó bá láwọn fẹ́ lọ Nàìjíríà nìyẹn kò sáyè nílẹ̀ Yorùbá o a gbọ́dọ̀ gba ààyè ìkíwẹ̀ tó wà nílẹ̀ Yorùbá láíláí ẹjọ́ jẹ́ ká ti sọ́kàn Ọlọ́run ṣe ìyanu yes declaration Ọlọ́run ti bá wa ṣe a dẹ̀ ti ṣe ètò à ń ṣe lẹ́sẹlẹ́sẹ à ń ṣe gbogbo ẹ̀ a ti ṣe ẹ̀tọ́ ọmọlúwàbí ọmọ Yorùbá a ti ṣe báyìí ọdún kan ti pé èyí tó kù báyìí sì ni pé kí ìjọba délé bẹ̀rẹ̀ tí ìjọba délé bá ti bẹ̀rẹ̀ nǹkan tá àgbáyé ń retí nìyẹn tí ìjọba délé bá ti bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ pàtẹ exercise gbogbo láìsí ara ti exercise yẹn àti láìsí apé nìyẹn mo dẹ̀ mọ̀ fọ́lọ́ aláṣepé iṣẹ́ ni aláṣeyọrí ni òun ṣe àbọ̀ṣẹ́ ṣe ẹ má jẹ́ kéèyàn kankan wọ́n máa pa wọ́n fẹ́ pa ṣé wọ́n máa pa wọ́n sí mo lẹ́sìn àwọn èèyàn ló jẹjẹ àwọn èèyàn oníṣẹ́ ṣe kò dẹ́ ṣe pé bọ́lọ̀ ń ṣe nìyẹn àwọn ọ̀dájú kà náà ni àpamọ́ ó kàn wọ́n ò dẹ̀ rí ìgbé ayé tó dáa gbé náà ayé wọn ò mùnà ayé wọn ò dáa ayé wọn ò ta tọ́tọ́ kò sí dáadáa nù ayé wọn ọkàn bá máa rí wọn ní àwọn olówó ṣe kí ni nǹkan náà òun fi ìgbésí tí ayé ẹ̀ ló mọ nìkejì ẹ̀ lára ayé wèrè wáyé àkọọ́lẹ̀ burúkú olùgbé sínú ayé ẹ̀ yẹn kò sí yẹn o nílẹ̀ Yorùbá mọ́ gbogbo nǹkan báyìí ká máa mú dání ká máa lóòtẹ̀ ká máa mú dání ká máa lóòtẹ̀ so àmọ́ pé láíláí àtúngbọ́dọ̀ gbárẹ̀ láyé mi àjèjì àwa sí ilẹ̀ Yorùbá a máa gbógun tí ọmọ Yorùbá economically kò jẹ́ kó ṣiṣẹ́ kò jẹ́ orí bí ọmọ owó security ọmọ Yorùbá èèyàn wá láti ìlú òkèèrè wá sí ìlú tí ẹgbẹ́ security warfare ni ẹ o ètò ń sọ Ọlọ́run onílẹ̀ territorial warfare lẹ́nu yẹn o gbogbo warfare yẹn ló wà ogun yẹn náà ti fi já ọmọ Yorùbá o àwa sọ pé náà fèsì náà àti Ọlọ́run ló ṣe àwa kọ́ Ọlọ́run dẹ̀ wá ṣoore fún wa aráàlú gbà àwa ló yá àtẹ̀rẹ̀ ìjọba wa ẹ̀yin kan lè jẹ̀ ṣìfẹ́ máa sọ pé ìfẹ́sìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fọkàn balẹ̀ yánú ti ṣọlẹ̀ Ọlọ́run ti ṣàṣepọ̀ lẹ́yìn àní níbi wọn lágbára Ọlọ́run gbogbo tó ṣẹlẹ̀ yìí kò tún àbúrò tó ṣẹlẹ̀ mọ́lẹ̀ Yorùbá mọ́ lórúkọ Jésù agbára àṣetọ́lọ̀ fi dárí àṣẹ ọ̀hún ṣẹlẹ̀ mọ́ wọn kàn fẹ́ ká wọ́n ti ń torí nǹkan táwọn èèyàn máa ń sọ wọ́n máa ní ọmọ Yorùbá àwọn ti gbàgbé wọn àwọn tí wọ́n ṣe in fact wọ́n sọ débi pé ìyà tó ń jẹ wọ́n yẹn kan fi wọ́n lẹ̀ ó máa tó mọ́ wọn lára mo ní kì í ṣe Yorùbá ti kúrò ní Nàìjíríà gbogbo nǹkan tí Nàìjíríà ń ṣe kò kan Yorùbá mọ̀ láti November 2022 ó máa tó yé oníkálukú ó gbàgbọ́ wà nígbà tí ìfẹ́ẹ̀sẹ̀ láti sọ fún ẹ pé gbàgbọ́ tó bá torí tó kàn wá pẹ̀lú ẹ̀ ìwọ̀n tó gbàgbọ́ ayé ẹ̀ bàjẹ́ tó kàn wá kò dùn mọ́ lọ́wọ́ bí ìbànújẹ́ ẹgbẹ́ sọ́kàn gbé jìnnà sí wa náà gbé ìbànújẹ́ ìjìnnà sínú ayé àti ìdílé ẹ̀ máa lọ síbi tó bá fẹ́ lọ ayé àti ìdùnnú tó wọlé Yorùbá ìbànújẹ́ òtún sí bẹ̀ mọ́ láíláí a máa dìfẹ́ǹdì lọ Yorùbá o Ọlọ́run ti ṣe ìyanu yẹn fún wa ẹjọ́ mo fẹ́ sọ àwọn nǹkan kan ẹ máa sọ pé ká má sọ̀rọ̀ lórí blueprint ọmọ láti sọ àwọn eléyìí tó ló ṣe pàtàkì gan káwọn èèyàn lè mọ̀ wọ́n lè máa palẹ̀ mọ́ sílẹ̀ àkọ́kọ́ gbogbo iléèwé pátápátá gbogbo tó ń jẹ́ iléèwé nílẹ̀ Yorùbá public iléèwé ni o private iléèwé ni o láti iléèwé ní ìmọ̀lẹ́wù kan tí ń bẹ̀rẹ̀ yìí pre-K ní o títí dé yunifásitì gbogbo ẹ̀ máa wà ní títì o a máa ti gbogbo iléèwé pátápátá
láti ilé bá ti bẹ̀rẹ̀ a máa ti léèwé so àwọn tó bá fẹ́ lọ Nàìjíríà léèwé Nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn lè lọ àwọn tó mọ Yorùbá tó bá fẹ́ dúró sílé kan dúró sílé òbí tó bá ní time wọ́n lè máa fìyẹn kọ́ àwọn ọmọ ní Yorùbá ìdí ni pé a máa láti ṣe gbogbo nǹkan iléèwé nípa ti Yorùbá la máa fi kẹ́kọ̀ọ́ Yorùbá ní gbogbo ẹ̀ so a ṣẹ̀ṣẹ̀ máa build syllabus àwọn kan tá a máa ṣe according to our blueprint lórí education a máa ṣe so ó ti yàtọ̀ sí nǹkan tí àwọn tó ń ṣe àwọn tó lọ ń kún ní ìmọ̀ òye yẹn lórí ọ̀rọ̀ syllabus tó bá ṣe tó bá gbé gbogbo ẹ̀ sí kalẹ̀ wọ́n wá wo nǹkan tẹ́lẹ̀ ẹ̀ka ní Nàìjíríà wọ́n wo bó ṣe jọra wọn wọ́n wo kíláàsì àbí wọ́rẹ́bà lẹ́rù tó bá fẹ́ fi sí kò tó yàtọ̀ pátápátá mo lè sọ yẹn fún yín according to the blueprint mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀tá rí àwọn arúgbó ibi tó lè fi há ṣùgbọ́n ẹni tí ò bá tẹ́ lọ́rùn tó jẹ́ pé kò fẹ́ fi Yorùbá kọ́ ẹ̀kọ́ kò fẹ́ mọ̀ nǹkan pa Yorùbá ó lè lọ sí Nàìjíríà jẹ́ nínú ẹ̀ ó lè lọ ṣùgbọ́n tí mo ṣe ń sọ lè ní pé ẹni tó bá ní iléèwé bóyá private wọ́n fi sọ́kàn tí Adélé bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ti gbogbo skul o ṣùgbọ́n oníkálukú ti sọ́kàn o ṣùgbọ́n èèyàn fẹ́ gbé skul ẹ̀ lọ́dọ̀ mi àbí ọkàn wọ́n tètè máa rò pápápá wọ́n máa yan àwọn kan déédéé yọ sáwọn ni so kò sí yẹn bẹ́ẹ̀ Yorùbá òun ni then again language anybody ní any school wọn ò lè fi èdè ní ìkọ́mọléèwé ní school o ìwọ tó o bá ní private school Yorùbá ló máa fi kọ́mọ o syllabus Yorùbá ló máa lò o Yorùbá ni anywhere lẹ Yorùbá nìkan official language Yorùbá nìyẹn lára nǹkan tá a ṣe ń jẹ́ ìran nìyẹn identity wa ni tẹ́tẹ́ àwọn amúnisìn àwọn ọ̀tá wọ́n parun tán àjẹ́ láti rí báyìí bẹ́ẹ̀ ó pẹ̀lú nǹkan tá a ṣe ń padà sí rútu wa pẹ̀lú orílẹ̀-èdè wa sórí ilẹ̀ ẹ̀rọ̀dúnrún wa pẹ̀lú èdè wa èdè wa la máa fi ṣe gbogbo nǹkan o pátápátá kò sí ilé ìwé kankan tó máa wà nílẹ̀ Yorùbá tí ò ń ṣe pé Yorùbá ló fi ń kọ́ wọn kò sí o ò lè kọ́ èdè ní ìlú sùn rẹ o Yorùbá ni yes a máa language school máa wà oníye tá a máa àpúrò ẹ pé ẹni tó bá fẹ́ kọ́ èdè ní ó lè lọ sí language school yẹn kó lọ kọ́ pẹ̀lú kí wọ́n tún máa kọ́ Yorùbá ń bẹ̀ mọ́ language school wọn yẹn o sọ̀rọ̀ tó bá ní àpúrò language school ló lè ṣe language school but ní gbogbo ẹ̀kọ́ tó bá kù pátá nílẹ̀ Yorùbá nìkan Yorùbá ló máa fi ṣèdánwò Yorùbá ló máa fi ṣe everything tó bá fẹ́ ṣe Yorùbá ni by the time tẹ́ bá gbọ́ full blueprint education ọmọ Yorùbá mọ lẹ́wù tí à ń sọ yìí àwọn àgbáyé gan máa sọ pé yes Ọlọ́run wà lẹ́yìn wa Ọlọ́run ló ṣe lóòótọ́ Ọlọ́run ló ní ìmọ̀ yẹn lóòótọ́ so ẹni tó bá mọ̀ pé bóyá èdè Yorùbá òun láìpẹ́ láti máa sọ ni òun ò fẹ́ fi kẹ́kọ̀ọ́ ni òun ò fẹ́ ṣe à ń fún àmọ́ ó sọ ń sìn so a lè jẹ́ kéèyàn yẹn lè tètè make up mind ẹ̀ nǹkan tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá ò ní sọ èdè ni o èdè Yorùbá nìkan ni o so ẹni tí ò bá dẹ̀ lè ẹni tó lè sọ tí ò lè kà tí ò lè kọ́ a jẹ́ pé kọ́ tètè ya bẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀díẹ̀ but in the meantime ó ní nǹkan tá a máa ṣe fún àwọn tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà láti fi dáàbò wọn ó ní nǹkan tá a máa ṣe ó máa wà ní policy yẹn but fúngbà díẹ̀ ni o so kéèyàn lè mọ̀ ni o if not èèyàn kàn máa sanwó fún àwọn interpreter náà ni èèyàn máa sanwó fún wọn so títí àwọn máa jẹ́ kí wọ́n kọ́ dáadáa mọ̀ ń sọ dáadáa mọ̀ ń kà dáadáa káàkiri náà la máa kọ́
torí kò síbi tó ti lọ pé ìpínlẹ̀ Yorùbá àti Yorùbá nìkan. Kò fẹ́ gba contract ní o, kò fẹ́ ṣe kinní kan ní o wà ń ṣàìsí nǹkan tó jọmọ Yorùbá, á dáa kó sọ Yorùbá o. Á bẹ́tà kó sọ Yorùbá àti ẹ̀fẹ́ tó mú òtètè kankan nílẹ̀ Yorùbá ju Yorùbá lọ. Káṣẹ̀ kọ́kọ́ padà gba lórí èdè wa yìí náà, káṣẹ̀ kọ́kọ́ gbà yìí náà. Pẹ̀lú gbogbo nǹkan tá a fẹ́ gbà, bá a ṣe lè sì kí ọ̀ gbogbo nǹkan tó kù tá a fẹ́ gbà nìyẹn. Pẹ̀lú èdè wa yẹn tọ́lọ̀ fún wa yẹn. Then again, ìyẹn fún àwọn tó ń ṣe school, so ẹni tó bá jẹ́ pé ó mọ̀ pé private school tó ń ní òyìnbó nìkan ló fẹ́ máa sọ gbogbo ẹ̀ ó mọ bó ṣe fẹ́ yanjú ẹ̀ bó ṣe máa yín sí Yorùbá tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn o lè gbé wọ Nàìjíríà, o lè locate school yẹn sí Nàìjíríà tó bá wà convenient fún bó sí Yorùbá ní tọ́tọ́ tiwa, o ò dẹ̀ lè ní syllabus mi lẹ́yìn ti Yorùbá, kò sí any syllabus títí tí Yorùbá ni ètò ọkọ̀ fún Yorùbá tó máa gbé jáde fún tọmọ Yorùbá ni o tó yé wa o, ó ti fẹ́ẹ̀ dé tán o, so oníkàkù tó bá adjustment oníkàkù máa ṣe lórí yẹn oníkàkù ṣe. Lẹ́yìn náà gbogbo ẹni tó bá ń ṣe business ṣé o wà suitable for human being, ẹni tó bá ń ṣe ọmọ rẹ̀ tó jẹ́ pé business tó ń ṣe kò ní dignity, kò ní respect fún ọmọlà human being, ọmọlà kejì ṣá, fún ọmọ èèyàn tí ò ní respect for human life. Ìwọ tó bá ń ṣe irú òwò yẹn yẹrẹ ẹ wò, òwò tó ń ṣe tó jẹ́ pé ń fọmọlà kejì ẹrun ni, ó ń bayé ọmọlà kejì ẹ jẹ́. Òwò tó ń ṣe jẹ́ pé bóyá òun ta nǹkan ni, tó yẹ pé nǹkan tó ń tà yẹn kò wá fit fún human being, animal gan tiẹ̀ yẹ kó lò dépò tán fẹ́ jẹ àbí tán fẹ́ lò. Òwò tó ń ṣe tó yẹ pé òun bayé ọmọlà kejì ẹ jẹ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹni tó bá ń ṣe irú òwò bẹ́ẹ̀ yẹn kó lọ ronú òwò tó dáa fún ògo ọmọlà kejì, ó jáwọ́ nínú òwò ẹ̀kọ́. Tó bá ní pé òun ò lè jáwọ́ kó jọ kó lọ máa ṣèwò yẹn ní Nàìjíríà. Ibẹ̀ ni dímọ̀ burúkú ti yan wọ́n lẹ́nu. Gbogbo dímọ̀ burúkú lẹ Yorùbá náà ti parun. Ẹ jáwọ́ ní òwò burúkú o, òní sì yẹn lẹ Yorùbá o. Òwò tó ń ba ayé èèyàn jẹ́, tó ń pa ayé ọmọ làkejì mú. Òwò tó ń borí olórí jẹ́. Òwò tí ò ní respect, tí ò ní dignity fún human life. Ẹ jẹ́ ká jáwọ́ torí iṣẹ́ máa wà dáadáa o. Iṣẹ́ máa pọ̀ dáadáa tó máa ní owó tó dáa. Iṣẹ́ máa wà o. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe òfin fẹ̀sọ̀ ọmọ Yorùbá síwájú lẹ́yìn Ọlọ́run làkọ́kọ́ lẹ̀ Yorùbá. Lẹ́yìn ẹ̀ ń fẹ̀sọ̀ ọmọ Yorùbá ló tẹ̀lé o. Ẹni tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe òun ṣe fún fẹ̀sọ̀ ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ jáwọ́ o. Ẹ má gbé wọ ìjọba Yorùbá o. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o. Lẹ́yìn náà ẹni tó bá mọ̀ pé òwò tó ń ṣe òun jí resources ọmọ Yorùbá ni, ẹ dá dúró kíákíá. Oh my God, ẹ lọ dá dúró. Ẹ̀yin tẹ́ ń jí resources ọmọ Yorùbá, ẹ mọ̀ra yín o. Ẹ lọ dá dúró o, mi ò mọ̀ kò tẹ́ wa o, mi ò mọ̀ kan tẹ́ jẹ́ o. Tó ṣáà ti jẹ́ pé nǹkan tọ́lọ̀ fún ọmọ Yorùbá bí resources wọn tẹ́ ẹ lọ ń wá, tẹ́ ẹ lọ ń jí, tẹ́ ẹ lọ ń kó, ẹ dáwọ́ ẹ̀ dúró ní kíákíá. Ìjọba Yorùbá ò gbà bẹ́ẹ̀ o, ọmọ Yorùbá ló ní nǹkan tọ́lọ̀ fún wọn o. Ẹ dáwọ́ ẹ̀ dúró o. Gbogbo àwọn tó bá ń ṣe òwò tó wà illegal businesses, ẹ jọ̀ọ́ ẹ lọ wá òwò tó wà legal tó dáa tó make sense. Ọ̀tẹ́ ẹ̀ bá lè wá, ẹ jọ̀ọ́ ìyọ̀ǹda wà fún yín láti relocate òwò yẹn lọ sí Nàìjíríà. Ilẹ̀ Yorùbá ó máa padà sí
orísun ìwà rere gbogbo nǹkan dáadáa tọ́nà fún àìfọkànbalẹ̀ gbogbo ẹ̀. ẹ jọ ẹṣẹ́ rántí átíkù tí ọkùnrin tó lọ sọ ní parliament ní India níjọ́sí tó sọ 1835 àbí. wọ́n ní ní Áfíríkà òun ò rí olùwò rẹ tó ń tọrọ. nígbà tó wá sí ilẹ̀ Yorùbá òyìnbó kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ń sọ kankan ó ní àwọn ti ṣe ìwádìí káàkiri àgbáyé ó ní actually oldest democracy ó ní Nàìjíríà ló wà ó ní oldest constitution Nàìjíríà ló wà ó ní ẹ̀yà tí ó fún obìnrin láàyè Nàìjíríà ló wà ẹ jọ gbogbo àlàyé tó ń ṣe yẹn ta ni ó mọ̀ pé Yorùbá ni ta ni ó mọ̀ pé Yorùbá ni Yorùbá ni wọ́n bá democracy lọ́dọ̀ wa náà kọ́tà àwọn ń pè bẹ́ẹ̀ ìjọba tó ní parliament Yorùbá ló ní náà Yorùbá ló ní ìwé òfin Yorùbá ló ń fún obìnrin láàyè ní Nàìjíríà ẹ gbogbo ẹ̀yà tó kù náà ẹ̀yà kan tẹ̀ wá lẹ̀ Nàìjíríà yẹn tó yẹ pé obìnrin wọn ń jogún obìnrin wọn ò lè ní nǹkan so Yorùbá àtìgbà ní Yorùbá ti fóbìnrin láàyè bẹ́ẹ̀ máa gbọ́ ìyá lọ́jà ìyá alájẹ ìyá àti ẹ máa gbọ́ obìnrin wà forefront lóbìnrin wà náà Yorùbá náà sọ ṣẹ́rí oore tọ́lọ̀ ń ṣe fún Yorùbá táwọn kan wá rò fáwọn lè sọ di jákèjádé rádaràdá ẹnìjọ́ mẹ́ta náà sọ yẹn àwọn ṣèwádìí káàkiri àgbáyé lẹ́ńgbọ́ funfun lẹ́ tó sọ̀rọ̀ gbàkáwọn ṣe ìwádìí ọ̀dọ̀ Yorùbá náà ti rí gbogbo tá à ń pè yìí o kẹwé adúró oore tọ́lọ̀ ń ṣe fún wa ṣòwò tó bá mọ̀ pé òwò tó ń ṣe illegal business ni ìjọ́sọ náà àfẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àfẹ́ gbogbo rádaràda ara nílẹ̀ Yorùbá heritage wa culture wa tradition wa fẹ́ mú padà fẹ́ kó gbogbo tá a bá yọ sí wọ́n máa respect wa ní gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí wọ́n bá ti lọ́mọ Yorùbá báyìí wọ́n rí ẹsẹ̀ wọ́n passport Yorùbá àbólọ́sẹ́lì ìyàwó sọ Yorùbá máa mọ̀ pé àwọn ìran tá à ń sọ lélẹ̀ àwọn ọ̀ràn aṣíwájú yìí lélẹ̀ àwọn olórí lélẹ̀ àwọn ọ̀ràn aládé lélẹ̀ àwọn ọ̀ràn ológun lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìrìn wa ìṣe wa gbogbo a máa kárí ẹ̀ ní. a notify gbogbo àwọn tó bá ń ṣe nǹkan báyìí ni o àfẹ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́ Yorùbá o ẹjọ́ ẹ tètè mọ̀ báyìí o so kó má di pé ó délé àwọn ní wọn ọ̀dẹ̀ gbọ́ o wọn ọ̀dẹ̀ sọ o wọn ọ̀dẹ̀ ṣe o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o a ti sọ ń sìn yín o mo tún sọ o lẹ́yìn ọ̀nà Yorùbá interest ọmọ Yorùbá ló kàn o interest ọmọ Yorùbá ló kàn o mo ń sọ o lẹ́yìn náà ẹ jọ̀ọ́ mo tún sọ again àwọn tó jẹ́ pé bóyá ní ilé-iṣẹ́ wọ́n ní industry wọ́n ní factories wọ́n ní gbogbo ẹ̀ tó jẹ́ pé one way or the other Nàìjíríà ti affect wọn ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa tún business plan yẹn bá wa tún kó jọ ó lè má sí ilé-iṣẹ́ yẹn mọ́ o bóyá ẹ ti tà á àbẹ́ ẹ ti ta irinṣẹ́ but ọpọlọ yẹn ṣàtìwà lórí yín ìyẹn ò ṣe é gbé dànù Ọlọ́run ló ṣe fún yín ẹ tún business plan yẹn kó ẹ ṣe dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ ọmọ Yorùbá ni mi ń sọ o so ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ ẹ má gbàgbé torí Ọlọ́run àwọn tó jẹ́ pé startup wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ òwò Ọlọ́run fún wọn ní ìmọ̀ oríṣiríṣi bọ́n ṣe máa ṣòwò bọ́n ṣe máa ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ kọ business plan yín ní èdè Yorùbá ni o ṣe hàn pé mo sọ pé just in case irú àwa tá a lè kọ tá a lè kà báyìí ẹ lè fi sí fídíò tẹ bá lọ fi sí ohùn téèyàn kan bá lọ mú tó lọ implement ẹ ṣe mọ̀ pé kò ní dáa toró ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ so tí announcement ẹ bá ti wà oníkàkùn ti rẹ́dì kí ìgbésẹ̀ yẹn lè bẹ̀rẹ̀ kíákíá ẹ̀ láti lẹ́yìn Ọlọ́run ẹ̀ láṣẹ Ọlọ́run so tó bá fẹ́ bẹ̀rẹ̀ new businesses ẹ lọ ní business plan yín gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ agriculture àwọn àgbẹ̀ ní o àbọ̀nsìn nǹkan ní o ẹ lọ ní business plan yín ní èdè Yorùbá ní o torí ẹ lọ ní business plan yín o ilé kan ló ṣe dandan fọmọ Yorùbá àwọn ò ní jẹ gbèsè o mo sọ mo tún sọ o à ní jẹ gbèsè o
àásọ gbèsè tán bá ṣírò wọ́n sì máa ṣírò gbèsè sí sáìdì pé àwọn kan wọ́n jẹ gbèsè èyí tí gbogbo wọn ń ṣe lọ́wọ́ tó ń jẹ ọlọ́run ló mọ orú gbèsè oríṣiríṣi wọ́n tẹ̀ ti jẹ ọlọ́run ló mọ bọ́n ṣe ti yàwé wọ́n ti fọ́ gbogbo treasury káàkiri ọlọ́run àṣàbí gbèsè tó bá kọ fọ́mọ Yorùbá tá a bá jọ wò fínífíní ẹ̀ láti lẹ́yìn ọlọ́run àásọ o ṣùgbọ́n àní jẹ gbèsè mọ́ o àsọ àtúntò sọ́nsìn a máa ràn nílẹ̀ Yorùbá like a successful business kò sí wastage kò sí loss profit ló máa wà o kò sí wastage kankan kò dẹ̀ sí loss profit so gbogbo wa a máa láti kọ́ bá ṣe máa sacrifice fún ìlú wa o àwọn nǹkan díẹ̀díẹ̀ lè wà o tó lè fẹ́ dàbẹ́ ní pé kò mọ́ra tó bá yá for instance màá sọ example kan tí mo sọ ń sìn ní gbé òwò import ilé import yẹn rádaràda importation ò sí o ẹgbẹ̀jẹ̀ kó yé wa o nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé a máa produce nǹkan tá a bá need nǹkan tá a bá dẹ̀ need la máa use nǹkan tá a bá produce la máa use we will produce what we need and use what we produce a máa produce nǹkan tá a need a dẹ̀ máa lò nǹkan tá a produce mo rò pé Yorùbá mi yẹn yé yín a máa produce àwọn nǹkan tá a bá need a dẹ̀ máa lò àwọn nǹkan tá a bá produce so ẹ jẹ́ kí nǹkan wa kó tẹ́ wa lọ́rùn nǹkan táwa bá ń ṣe nǹkan tó bá jẹ́ tiwa kó tẹ́ wa lọ́rùn ibi tí mo ti ní sacrifice máa wà nìyẹn torí ẹlòmíì ó lè jẹ́ pé bóyá oúnjẹ òkèèrè àwọn nǹkan kan òkèèrè kò ní ṣẹlẹ̀ o wọn lè máa import rádaràda játijàti wọlé Yorùbá everything you can imagine no a máa live with nǹkan tá a lè produce ni o òun ni o ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kó yé wa o a máa produce nǹkan tá a need a dẹ̀ máa lo nǹkan tá a produce yes a máa ní àwọn importation díẹ̀díẹ̀ ní ọwọ́ bẹ̀rẹ̀ a máa ní. ẹ má bínú mọ́ ṣẹ́ẹ̀dì túṣu dé sálẹ̀ kòkó báyìí. rárá kò jẹ́ sí ìṣòro rárá àtọ̀ so ẹ jọ̀ọ́ a máa produce nǹkan tá a need ni mo fẹ́ káwọn èèyàn wá mọ̀ torí tó bá di pé àwọn tó yẹ pé wọ́n import tó yẹ pé wọ́n import nǹkan tí ò make sense kò sáàyè yẹn o torí àwọn ò ní jẹ gbèsè a lè máa fi owó wa ká lọ máa fi ra nǹkan ní nǹkan kọ́ máa fowó san wàrà tiwa ni o kọ́ máa fi wàrà so nǹkan tí mo sọ ń sìn ó ní ìgbékalẹ̀ lé lórí ó níbi tí blueprint ti ṣiṣẹ́ lé lórí kò yé wọn nǹkan tí mo kàn sọ náà gbọ́ ó ní nǹkan tí blueprint wà lórí ẹ̀ lórí nǹkan gbogbo nǹkan tí mo ti sọ sílẹ̀ ó ní ìgbésẹ̀ lé lórí so ẹ jẹ́ ká look inward yes I might import certain things but for some time anything tá a bá import ẹ mọ̀ pé long time ẹ̀ ní pé àwa náà máa ṣe nílẹ̀ wa but kì í ṣe pé bóyá gbogbo játijàti kan máa import láíláí kò ṣẹlẹ̀ so kọ́níkàlùkù jẹ́ kí àwọn nǹkan tí ó bá jẹ́ tiwa kó mọ̀ lára o so lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o àti pé a máa lọ enrich àwọn kan àìrọ̀ o tabatẹ̀ wa la fẹ́ wá wò síta African countries ti tó kì í ṣe nǹkan táwọn yẹn import wọlú wọn o nǹkan tó bá ń produce nínú ìlú Africa yẹn yes a lè wò ó síra wa ní òní sọ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀ láàárín wípé kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan wọ̀nyí àyè máa wà díẹ̀ àfáwọn èèyàn láàyè pé ẹgbẹ́ tí o sí kò sí gbogbo nǹkan ilé àlè àgbà gbogbo importation rádaràda kò sí àlè weaken economy wa láì jẹ́ ìtì ìgbéra kò sí nǹkan tó jọ o a máa sacrifice ṣé mo kankan àṣírí kan mo fẹ́ sọ fún wa lẹ́yìn China ṣé mọ̀ pé
wọn ò lówó rárá wọ́n wà ní àwọn ọ̀hún tí wọ́n ń pè lólòṣì gbà kan ìṣẹ́ mú wọn débi pé wọ́n ń ju ọmọ nù ní o wọ́n máa ń ju ọmọ nù sórí títì wọn ò fẹ́ wọn náà gbọ́dọ̀ bí ju ọmọ kan lọ torí iṣẹ́ yẹn pọ̀ lẹ́yìn nísìn China sọ pé òun bó sì pé by so year nísìn gbogbo àwọn ọ̀dọ́ ìlọní àníyàn nísìn China kí ni China ṣe ẹ lọ ṣe ìwádìí o àṣírí kankan tó wà ńbẹ̀ àkọ́kọ́ èdè ẹ̀ ó mú èdè ẹ̀ gan-an ó gbé lárugẹ gan ẹ̀ẹ̀kejì ó kọ́tọ̀ bí ìgbà téèyàn fi rẹ̀ pamọ́ láti gbé oríṣiríṣiríṣi ìgbésẹ̀ ìgbà tó máa yọrí síta tó máa yọjú báyìí ẹ jọ ẹ lọ wádìí China kan pè lólóṣì kò sí bẹ́ẹ̀ kò jámọ́ kinní kan ta ló lẹ́lu kinní kan China ó gbọ́ ẹ̀ lọ́jọ́ náà ní àná èyí China ló ń control almost everywhere o in terms of one produce nǹkan o made in China yìí náà made in China ni káàkiri àgbáyé ní ìsìn China wọn ò lè sọ̀rọ̀ níbi kan òkan ní tiẹ̀ ṣe jẹ́ o mo fẹ́ ka ronú ẹ̀ o mo fẹ́ ka rò bẹ́ẹ̀ yẹn dáadáa nǹkan tí mò ń sọ àwọn oníran àkọ́pì anybody o blueprint wà lọ́nà Ọlọ́run ló gbé kalẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ló ń sìn ẹ́ rí pé kò sí ẹ̀yà ẹ̀ torí ẹ̀yà ìlú méjì kan ò sí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá oníkálukú so fún. ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá kò sí ẹ̀yà ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá tó bá ti wá wo fídíò yìí tó ti wo fọ́nrán yìí tó ti gbọ́ fọ́nrán yìí dáradára eléyìí ló ṣe èyí tó máa fi parí òkò ẹyọ kan tá a máa gbọ́ tó bá ti wo fọ́nrán yìí bá mi pín sí ìta o má jẹ́ pé ìwọ nìkan ló máa gbọ́ fọ́nrán yìí bá mi pín sí ìta gidigidi gan pín fọ́nrán yìí síta dáradára kó lè jẹ́ káwọn èèyàn míì náà lè gbọ́ fọ́nrán yìí ó ṣe kókó lórí ìrìn àjò ó ṣe kókó wọ́n sọ pé ọ̀rọ̀ kékeré báyìí la máa sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ kó dòdìdí màmá ti sọ èyí tó ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ fún gbogbo wa lórí fọ́nrán yìí ọ̀nà àwa la máa ṣiṣẹ́ yìí fúnra wa gbogbo àwọn ọmọ Yorùbá la máa ṣiṣẹ́ yìí fúnra wa wọ́n dẹ̀ sọ ẹ̀ máa gbé nǹkan àjòjì wọ̀lú wa o wọ́n ti sọ màmá ti sọ o ẹ wá jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí wá yé wa o dénú lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa o Ọlọ́run lọ́jọ́ èní kò ní fi gbogbo wa sílẹ̀ ojú tá máa fi wo ètò yìí kò ní fọ́ etí tá máa fi gbọ́ kò ní di bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ọwọ́ tá máa fi pín fọ́nrán yìí sí ìta ọwọ́ wa à ní fi gbọ́ ọmọ sí ní àṣẹ Elédùmarè ìwọ tó bá ti wá fowó sínú àkáǹtì òmìnira kí ló ń dóde tètè máa lọ fowó sí ìjọba àdèlé láìpẹ́ ó máa jáde síta Ọlọ́run á wà pẹ̀lú wa o ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi like ètò yìí ẹ bá mi subscribe lé ní orí ẹ subscribe sórí gbogbo ìkànnì wa Green for God News Green for God TV G4G support ẹ subscribe sórí ìkànnì baba Ades ẹ subscribe sórí ìjìnlẹ̀ ẹ subscribe sórí baba Black Lion ẹ subscribe sórí gbogbo àwọn tó bá gbé òtítọ́ ọ̀rọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn tó bá gbé òtítọ́ ọ̀rọ̀ dání ẹ ti mọ̀ pé orí ìjìnlẹ̀ Radio FM lẹ́yìn tí máa gbọ́ tí ìjọba àdèlé máa jáde gbogbo ọmọ Yorùbá ẹ kú ojú lọ́nà o fún ìjọba àdèlé tó máa jáde láìpẹ́ mo kí gbogbo wa o ní pé a ṣe oríire fún pé a jáde kúrò nínú location 419 ìlú tó jẹ́ pé mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ òun ni orúkọ ìlú yẹn ẹ̀yin náà mọ̀ tẹ́ bá gbé fídíò wọn dání ọmọ máa wò yí bí idiot ni ó dìgbà ire o bye for now.